ẹni tí ẹni yòówù tí dààmú bá tó bá lè ṣiṣẹ́ yìí yóò rí rọrùn. Àtọkùnrin àtobìnrin tí bàbá wa ṣe Masudi tí wọ́n bá bí ẹnìkan bá gbé sọ̀rọ̀ tí sọ̀rọ̀ ní ga gẹ́gẹ́ bí òkè wúdú kò ní sẹ́ kẹ̀kẹ́ tí ó fọ́n sẹ́yìn náà lọ sí tìgìfàrù. Ẹ̀ṣẹ̀ ànẹ́là ń jẹ lónìí. Ẹ̀ṣẹ̀ tayọ lọ́wọ́ sì fi kò dárí ẹ̀ṣẹ̀ jẹ nìkan àyàfi tó bá wà foríjì. Àwa lọ́dọ̀ àfa àgbà lóbìnrin nílùú Ṣakí ìyá mi Àníkẹ́ àbí. Ìyá mi Àníkẹ́ yà. Béèrè mi ẹlẹ́ẹ̀kejì ni pé nísìnyí tí obìnrin bá ń rí dààmú ní ọkọ tí ń rí lálàṣẹ tọkàn rẹ̀ ò balẹ̀ ní ọkọ advice wo lẹ́fù. Bí obìnrin bá ṣe sùúrù síbẹ̀síbẹ̀ náà látara sùúrù nìyẹn ẹ̀kọ́ wá tí ì rí rọrùn Ọlọ́run àmọ́ wí ṣe bẹ́ẹ̀ nìyí Ọlọ́run torí pé kò sẹ́nìkan tó lọ́run dá sílé ayé tí ò ní dán o ó lè jẹ́ pé àyè tí ì ní fọkànbalẹ̀ yẹn àti mo rí dààmú yẹn bóyá Ọlọ́run fi dán wò ni nítorí èrè tí ó jẹ lọ́la tó bá wá rí bẹ́ẹ̀ yí pé aláàdéyìí sì ní sùúrù ní sì ń farada gbogbo nǹkan ẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ ní ọkàn rẹ̀ tí ì balẹ̀ àdìfáàsì tá a lè fún ni yí pé á fún ládùá. Okay. Á fún ní àdúà torí wípé Ọlọ́run ọba kèé solóore à ń pè lólóore ọ̀fẹ́ ni ṣùgbọ́n bọ́ ọba ṣe ò lè jẹ ọ ṣàdúà Ọlọ́run wá gbé àdúà yìí kalẹ̀ nígbà táwọn bàbá ṣe Masudi ń bẹ abara wọn fún wa ládùà pípé tó bá dàbí pé ìgbésí ayé fẹ́ dàbá kan tí ń rí bákan kéèyàn ṣàdúà kí ládùà tí wọ́n fún wa náà ní sìgìfà wá foríjì ẹ̀ṣẹ̀ bóyá ẹ̀ṣẹ̀ tànẹ́ téèyàn ẹ̀ṣẹ̀ tá a mọ̀ tá a ti gbàgbé bóyá nẹ́ẹ̀lì yẹn ń jẹ lónìí tí dààmú ní ìfi ń rí bẹ́ẹ̀ tí ò sí fọkànbalẹ̀ kankan téèyàn ń dààmú sọ́tàn ń dààmú sósì ó sì ní sùúrù àmọ́ síbẹ̀síbẹ̀ náà kì í báláǹsì àfi ká fún ládùá àdúrà táwa fún náà ní sìgìfàrù tá a bá fún ládùá sìgìfàrù tó sì lè gbìyànjú ṣe ìgbésí ayé ní ọ̀rọ̀ gbogbo nǹkan ó sì bọ́ sípò bó ṣe yẹ kó rí yóò sì mọ orí kẹ yóò mọ orí gẹ yóò mọ ráàánú yóò ráàánú lọ́dọ̀ ọkọ rẹ̀ yóò ráàánú lọ́dọ̀ àbàbọ̀ ọkọ tó bá ní bàbá ọkọ yóò ráàánú lọ́dọ̀ ìyá ọkọ yóò ráàánú lọ́dọ̀ gbogbo aráàlú tó bá ti lè gbìyànjú mọ ṣiṣẹ́ yìí kò sí bí ẹ̀ṣẹ̀ náà ti lè kó tó Ọlọ́run ó ṣàforíjì torí òun náà ló ní iná ńlá gàfúrú rahim ọba aláforíjì lòun tó ń sì tún kẹ́yìn téèyàn bá ti mọ̀ yí pé ẹlẹ́ṣẹ̀ lòun tí sì ń tọrọ àforíjì ó ti dẹdẹ kọ́ lọ́wọ́ àforíjì náà. So iṣẹ́ wo istigfaru yẹn istigfaru yẹn gẹ́gẹ́ bí bàbá ṣe gbé kalẹ̀ 1000 tẹ̀sùbá ìyípo tẹ̀sùbá nìyí nísìnyí 100 kẹ̀yìn abẹ́ ẹ̀kọ́ tẹ̀sùbá àtẹ̀yẹ amúlọ́wọ́ yìí nísìnyí 100 kẹ̀yìn mo lè fún yín ní àwọn tíra rẹ̀ gẹ́ta ti tẹ̀ tó bá yá àmọ̀ sọ ni tíra ta ti tẹ̀ yìí òun nìyí òun nìyí kódà ń fáwọn èèyàn lọ́wọ́lọ́wọ́ báyìí bí gbogbo ayé ṣe rí wípé ẹ̀ṣẹ̀ wa ọ̀pọ̀ ni o báyé ṣe rí yìí nísìnyí nẹ́fìlà rẹ̀ ní iṣẹ́ rẹ̀ níyì nẹ́fìlà 4 láyé òun níyì ìwọ́dí ọmọ rẹ̀ kà nínú ìwé yín fún ọ níwèé yìí kan ní sí tó mú lọ́tọ́ lọ wò dáadáa rákà 4 ni lérí rákà kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà téèyàn bá ti dà náà yìí pé wọ́n lọ́mọ dà níyẹn nẹ́fìlà istigfaru wá foríjì ẹ̀ṣẹ̀ níwájú ìwọ Ọlọ́run ọba kan mọ́sá àṣàforíjì ẹ̀ṣẹ̀ mi fún mi ẹ wá sí Allahu akbar astagfirullah 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 yóò ṣe bẹ́ẹ̀ 15 téèyàn bá lẹ́yìn 15 yẹn yóò wá ṣe Allahu akbar èyàn kẹ Fatiha kẹ lẹ́yìn Fatiha yẹn èyàn kẹ kúlú wà láwù 11 gbogbo ẹ̀ láti kọ síbí gbogbo ẹ̀ ló wà bẹ́ẹ̀ èyàn kà kúlú wà láwù 11 sáàrin yẹn yọ lẹ́yìn ìgbà téèyàn bá ti ka kúlú wà láwù 11 yẹn tó pé kó tó lérò kó lórí ibi tó dúró sí náà lọ́tọ̀ sí atagafula èyàn ṣe 10 èyàn wà lọ síbi sujud rukui èyàn lọ síbi rukui subhana rabbi aliyasimu wabi amudi lẹ́ẹ̀mẹ́ta bá a ṣe máa sọ lórí irun èyàn tó ṣe èyàn ní tí ìṣeré pákí astagafula èyàn ṣe 10 ṣe ń yọ lẹ́yìn ẹsẹ̀ mi Allahu liman hamidah rabbana wa lakal hamdu táàdù dáadáa èyàn tó ṣe 10 astagafula 10
èèyàn wá wà sérí sùjúdì Allahu akbar subhana rabbi aliyala fagafirili wabi amudi asagafula èyàn ó ṣe 10 èèyàn gbérí kúrò níbi sùjúdì èèyàn wà síbi ìjókòó rọ́bì ìgìfirili wà rí hámú wà fíìnì náà èèyàn tó ṣe atagafula ìyẹn 10 so yọ èèyàn tó padà sí sùjúdì ẹlẹ́ẹ̀kejì èèyàn tó ṣe subhana rabbi aliyala wabi amudi lẹ́ẹ̀mẹ́ta èèyàn tó ṣe tẹ́gì fárú yẹn 10 rákà kẹdúró ní ọ̀dọ̀ àgbèrè ní ọ̀dọ̀ àdìde sókè. yóò sálámà mi. bẹ́ẹ̀ ló sì kí rákà mẹ́rin bẹ́ẹ̀ ló sì kí rákà mẹ́rin pé. rákà kẹ́nẹ́ lọ ṣẹ̀ṣẹ̀ kí ni ọ̀dọ̀ àdìde níbi rákà ẹlẹ́ẹ̀kejì. tó o bá dìde sókè Allahu akbar atagafula bẹ́ẹ̀ dógún 15 gẹ́gẹ́ bí ètò àkọ́kọ́ yẹn lẹ́yìn yóò ṣe níbi tó o bá ti ṣe Allahu akbar náà lẹ́yìn ìgbà náà ó ké Fatiha tiẹ̀ 20 àbí ẹ̀yìn kúlúwà láwù tiẹ̀ 20 lẹ́yìn Fatiha ẹyọkẹni kúlúwà láwù tiẹ̀ 20 rákà àtẹlẹ́ẹ̀kejì nínú o tó bá ti parí 20 ní kó tó di pé ó wàá ṣe òkú ẹ̀ ọ̀dọ̀ sí atagafula 10 ọ wà ṣẹ̀ṣẹ̀ lọ rùkú ẹ̀ ó ṣe subhana rabbiyal azim wabi amudi 10 subhana rabbiyal azim wabi amudi 3 atagafula yẹn 10 ó gbèrè sókè ó ṣe 10 ó forí ó lọ sùjúdì ó ṣe 10 ó gbèrè kó nbí sùjúdì ó wá síbi ìjókòó ó ṣe 10 ó padà síbi sùjúdì ẹlẹ́ẹ̀kejì ó ṣe 10 ó wá ṣẹ̀ṣẹ̀ jókòó lẹ́yìn jíjókòó tó wá jókòó ní àtáyá lọ́kẹ́ àtáyátù lillah àsákìyátù lillah àtọ́yìbátù sálàwátù lillah assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh assalamu alayna wa ala ibadillahi salihin salamu alaikum wa rahmatullahi salamu alaikum wa rahmatullahi rákà méjì nìyí rákà ẹlẹ́ẹ̀kẹta ọ̀tọ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹ la ilaha illallah orí òrókà tiẹ̀ ṣé wàá ní ìgbà nǹkan gbìn níyò yáwá yamáláwá ìlàwá yamá náà mo fi ń déyọ̀ bá jù lẹ òòlè ọlọ́run fẹ́ràn ẹ̀ wá àmọ́ sìn tọ́ ọ bá sìn ohun tó ń béèrè kíákíá ní òfin tí wọ́n dá mọ́jú sọ sáti dá àwọn mọ́jú àbọ̀ ọ̀dá àwọn mọ́jú láti pè mí èmi náà ti rẹ́dì láti dán lóhùn gbogbo ìfẹ́ kò dárí ẹ̀ṣẹ̀ jẹ́ nìkan àyàfi tó bá wà foríjì lérí ọ̀sẹ̀ tó ọ̀sẹ̀ tó bá sì mẹ̀sẹ̀ tó ọ̀sẹ̀ wọ́n lóhùn tó ìmọ̀ ṣẹ́ tí mo ṣe lánàá mi o tó ní mi fi ń pọ̀ báyìí fún mi ṣàánú mi kọ́ yọnu sí mi kí n ráàánú rẹ̀ gbà ó parí àtọkùnrin o àtobìnrin o kò sẹ́ni tí ó lè ṣe bá ti ń ṣerú séyìí ń wọ tí dààmú bá nílé ọkọ tó ń dààmú sọ́tọ̀ tó àkọ́kọ́ dé sùúrù ni o béèyàn bá dé sùúrù kò lè gbélé ọkọ ṣùgbọ́n lẹ́yìn tó wọ́n sì ní tá a bá ti ní sùúrù gbogbo nǹkan rọrùn sùúrù náà mo sì ná bá ní ajẹ́pẹ́sẹ̀ ni náà ni a fi sọ̀rọ̀ istighfaru yìí fún yín téèyàn bá gbìyànjú láti lè ṣe iṣẹ́ istighfaru gbogbo nǹkan jẹ́ rọrùn kódà kí sí ọmọ ọ̀dọ̀ ọlọ́àmúṣẹ́ lọ́jà sí rọrùn kódà kí wọ́n kórìíra rẹ lé ọkọ bóyá ìyá ọkọ ni ọ̀fẹ́rẹ́ rẹ̀ bóyá bàbá ọkọ ni ọ̀fẹ́rẹ́ bóyá ọkọ ni ọ̀fẹ́rẹ́ rẹ̀ ìwọ gbìyànjú ṣiṣẹ́ yìí ó rí i pé ọ bọ̀ sáyé. ẹ ṣe ìyá Ọlọ́run jẹ pé fún wa ẹ ṣe èmi ò mọ̀ mọ́ ilé ìlọ ìyá mi. ìwọ ni bá mi wo eléyìí.